àwọn àgbájọ wọn àná wípé tójú bá ṣe pin àyọ́ a máa fi wọn ojú ni kó lè mọ̀ pé kò dáa. Wọ́n ní purọ́purọ́ kú sójú eérú, kú sójú eérú. Òótọ́ wá dọ́jà òkúta, owó lọ́wọ́ la wá ń rèké. Wọ́n náà pè wá ní olè, ìran Yorùbá wa ń gbọ́mọ ẹdìyẹ ẹjọ́. Ẹni tó ń pè lólè tó ní rárá mi ì ṣọlẹ̀ o, mi ì ṣọlẹ̀ o, gbàtà máa dọ̀dẹ̀ wọ́n bọ́ ọmọ ewúrẹ́ lọ́wọ́ ẹ̀. Ewúrẹ́ tó ń gbé dání kì í ṣòun lónìí, ó tún ń gbẹjọ́. Ṣé ó lè ní àbí kì í ṣọlẹ̀? Wọ́n pè ìran Yorùbá ní àfibiṣólóore, àwọn kan lára wa náà dẹ̀ sì ń hùwà bí àfibiṣólóore. Tèmi dẹ̀ mọ̀ wípé àwọn tó ń wúrú ìwà yẹn láàrin ọmọ kóòtù òjíire, they are not authentic and genuine original. Òyìnbó wo ni kí túlò? Ọmọ Yorùbá wọn ń ṣara wa. Èmi a máa tẹnu mọ́ lára àwọn tó tẹ̀lé bàbá Ṣàngó wọlé, bàbá wa ọba Ọ̀yọ́ àná, ìṣọ́ àná ní kápẹ́ àbí ìjẹ́wà bí ọba òye ti yẹ kó yé yín. Nígbà tó lọ pé bàbá wa Ṣàngó pé ó kàn yín o, ó kàn gbagba, ẹ mọ̀ pé ní máa ṣerú nǹkan bẹ́ẹ̀ òun náà ò ní dáwọ́ lù. Ẹ káàbọ̀ sí orí kan ní ẹ wo fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi, a ṣì máa play fún oríṣiríṣi fídíò náà ṣì wà tá a ṣì máa play fún ẹ wo tó wà lẹ́kẹ̀ ìgbà ọkọ ní ẹ̀dá àkùnmá lórí kan nípa aláìkẹ́ comment kẹ́ subscribe kẹ́ share àwọn fídíòs wa kẹ́ bá lè máa jẹ ìgbádùn àwọn content báyìí. Ẹ wo kí ló ṣẹlẹ̀ nínú fídíò ìgbogbo ẹ̀ ní ẹ máa ní àǹfààní láti gbọ́. Ẹ ti mọ̀ pé tí àwa kò bá rí àwa kì í sọ ìjábọ̀ wá sí ibi lásán sọ alára ti wá dáadáa lórí ẹ̀ kí àtúwá sọ ẹ wo ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ìdù ká má fi àkókò ká má fi ṣòwò ẹ ká wo fídíò yìí. Ibi iṣẹ́ olóore torí pé wọn ò fẹ́ kí ìran Yorùbá ó bọ́. Àwọn ni wọ́n kó wa sínú ìgbèkùn táwọn fẹ́ fi ẹ̀sìn yí ìran Yorùbá lágbódànù, táwọn fi ẹ̀sìn tó sọ ẹ̀sìn di ṣingọ́ọ̀mù tá ń lẹ́ mọ́mọ́ Yorùbá lójú tọmọ Yorùbá ò fi ríran rí orísun wọn mọ́. Ẹ bá mi share program yìí, ìyá mi kẹ́mi lọ adára fún yín, ojú òní tì yín, ẹ kú ìsinmi òní. Gbogbo ẹnikẹ́ni tó bá ti ní ká ẹ má ní ìsinmi láyé lọ́run kò ní nísinmi. Ìpè kọ́ bàbá mi Azeez Gbádéṣeré ojúlówó ọmọ ọkọ adára fún yín, ojú òní tì yín. Àgbàrá yìí bó kòtò ire ayé yìí ò ní fòyín ru, ẹ ní ṣàṣedànù láṣẹ Olódùmarè. Mo kí yín lórúkọ bàbá Professor Banji Akintoye, ẹ jọ̀ọ́ bá mi share ètò yìí. I want to pass a strong message. Mo kí yín lórúkọ olóyè kàkàkí Olódùmarè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà, ẹni àwọn ẹni bí ń tì sínú igbó tí ń tira rẹ̀ sọ́nà. Àjọ̀nà aborídèpẹ̀nà ẹ lè pohùn má gbogbo ẹ̀ lẹ́nu. Mo láwọn kan dúró wọ́n fojú jọ èèyàn ṣùgbọ́n ẹranko ni wọ́n. À ń wò wọ́n níwò èèyàn ṣùgbọ́n ìwà wọn àti ìṣe wọn ìwà ẹranko ni. Torí ẹni bá ti ń sọ̀rọ̀ olóore ní ibi ẹranko ni. Àwọn kan wà tẹ́tẹ́ pé a rò pé àjọ pariwo Oòduà nation, Yorùbá nation, irọ́ ìtọ́fẹ́ jẹ́ńbẹ̀ náà wà kì í ṣe eré. Wọn ò wá rere ilẹ̀. Ẹ má bínú o ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi, bínú ẹ má bínú, mi mọ̀ pé mi ò ní dátà mọ́ ni mo ti lọ ẹ má bínú, wọn à ní pò má gogo wa lẹ́nu. Mo ti sọ́nà ọ̀rọ̀ mi kan, ọ̀rọ̀ méjì ló wà ń ta táwọn kan rí gẹ́gẹ́ bí àfẹ́nù láti máa gbógun ti ara wọn tí ò dẹ̀ mí èmi. Wàláì tàláì sùmọ́nbíláì làṣìlà wà ṣé mo gbà kò mí èmi wípé the 95% problem that we encounter in Yorùbá land pé àtọ̀yọ́ ló ti ń wá. Torí wípé nígbà tí bàbá wa Ṣàngó ń bọ̀, àwọn tí bàbá yẹ kó dání torí pé ó ti wà nínú ẹ̀jẹ̀ wa, kárẹ̀kápọ̀ yíyẹni ó ti wà nínú ẹ̀jẹ̀ wa, aṣọ́re mọ́ṣẹ̀ká pé oore táwọn bàbá wa ṣe lánàá ló dibi sí ọrùn àwa ọmọ lónìí. The majority of them tẹ́ ẹ rí tó sọ wọ́n náà wọ̀nà káàkiri lónìí
ọmọ àtọ̀húnrìn wá ni wọ́n, ẹsẹ̀ ní baba ńlá baba wọn fẹ́ràn wọnú ilẹ̀ yìí. Kì í ṣe pé ọmọ bíbí Oòduà ni wọ́n, kì í ṣe pé ọmọ bíbí Ògúnlákayé ni wọ́n. Wọ́n à ń ṣe ọmọ bíbí aládé ṣẹ̀ṣẹ̀ fún ọmọ Ọ̀rànmíyàn, ọmọ Bàtálá. Àwọn táwọn bàbá wa kó mèrè wá ni. Ìkejì ní àwọn àáfàá tá a máa sọ pé àwọn àáfàá ilẹ̀ Yorùbá tá a máa ké pè wọ́n ẹ̀yìn àáfàá ilẹ̀ Yorùbá, ẹ bá wọn ará bíbá ẹ sọ̀rọ̀ láì mọ̀ pé Málì ni bàbá wọn ti wá. Ìmáàmù Ọ̀fà, Akéwùgbà Góòdì tó sọ wípé àwọn ìgbómìnà wọn yìí ṣe ara Yorùbá. Ìní jògíráfíkà ṣé jògíráfíkà táwọn tó pèsè pínrẹ. Mo sọ wípé Àjàṣẹ́ Èpo, mo tàn mọ́ Àjàṣẹ́ Èpo. The origin of Ìlọrin is a Yorùbá land. Torí àwọn bàbá wa pa nítàn fún wa pé ọwọ́ ọjà àwọn Aláàfin ìgbàanì jagunjagun ni wọ́n, ọwọ́ ọjà wọn ó dé tí odò Jẹ́bà. Táwọn kan wá sọ pé Ìlọrin tábàtà àti nìkan a nílò security. Kí ni security fẹ́ ṣe? Àbódọ́gbọ́n lọ́jọ́ olóṣèlú. Ìkan nínú wọn tẹ̀ ṣe program lánàá pé Sunday Igboho ti gbowó bàbá Akintoye. So we don't need security, we don't need security. Tẹ́ bá fẹ́ ṣe Yorùbá nation kẹ́ ṣe Yorùbá nation. Àwọn òpònú ayírádà tí wọ́n á jókòó sínú kọ́lọ̀ ilé wọn. Wọ́n á jókòó síbi tí ìrọ̀rùn tó jẹ́ pé ìjọba wọn ṣiṣẹ́ wọn ò ṣiṣẹ́, ìjọba ń fún wọn lówó, ìjọba ti pèsè ohun tó dáa fún wọn, ààbò ń bẹ lórí wọn. Wọ́n máa sọ ọ̀rọ̀ wọ́n rẹ̀ ẹni tó fẹ́ dìde pé ẹ jẹ́ ká gba ààbò ilẹ̀ wa, pé ó lọ ń gbowó lọ́wọ́ olóṣèlú ni, ó ti gbowó lọ́wọ́ olóṣèlú ni. I can tell you, Ìgbòho ò gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni. Ìgbòho ò gbowó lọ́wọ́ olóṣèlú. Olóṣèlú tí Sunday Igboho bá gbowó lọ́wọ́ wọn tó bá dákẹ́ kò ní ṣe rere láyé. Bí ó bá dáa fún lọ́wọ́lọ́wọ́ ìgbẹ̀yìn ẹ̀ máa kóró bí jogbo ni. Ẹ kàn máa parọ́. Àwa mọ ọ̀nà tẹ́ ẹ̀ ń gbà kí Sunday Igboho lè sọ wípé ó tó gẹ́ mo yọwọ́. Kò lè yọwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá torí ojúlówó ọmọ ọkọ ni. Kò lè yọwọ́ lórí ọ̀rọ̀ Yorùbá torí pé ojúlówó ọmọ ọkọ ni. Ẹyẹ fojú pòjó Sunday Igboho ó yàtọ̀ sí wọn, ó yàtọ̀ sẹ́yìn gbàtú ẹ̀yọ̀. Ẹ̀yin ọmọ àlè tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín torí owó social media, owó YouTube. Ẹ wá fi Sunday Igboho wé, ṣé owó ni Sunday Igboho rírí ni? It is a crime láti lọ máa bá àwọn ọba pé ẹ bá mi bàbá kẹgbẹ́ ń bá gòkó lórí mi kẹ́dẹ̀ ṣe àkáǹtì mi. Ṣebí ìjà Yorùbá ni mò ń gbé. Ọmọ Yorùbá dẹ̀ ti ló wà lórí oyè yìí sìn. Táàrò pé pípa ẹ̀ máa dúró, pípa náà ò tí ì dúró. Pé ẹ̀yin bàbá ẹ̀ ń ṣe summit kan lọ níjọ́ wọn àná. Tẹ́ ẹ bá lè gbé fún àwa ẹ̀yà níbojú yín jẹ́. Ṣé ìyẹn ti wíwá fi hàn pé Sunday Igboho ti lọ gbowó lọ́wọ́ olóṣèlú? Ṣé ìyẹn ti wá fi hàn pé Sunday Igboho ó ti ta ọmọ Yorùbá? Ẹ jáde síta inú kọ́nà inú ilé yín ní London náà ní Germany lẹ́wà, ẹ lè jáde síta. Kọ́mọ kájọ máa rúùtù ẹ̀ káàkiri. Ṣèbí ẹ̀ẹ́dẹ́gbẹ́lẹ̀ ẹ wá kọ́ àwọn ẹgbẹ́ títí yín náà síta. Ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó wo ni tó mọ̀ yan lò lójú o. Ọ̀pọ̀ èèyàn ní owó bí tá wà. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe ń jáde kiri tó ń dá owó. We need security. Tábàlà ń jà fún òmìnira wa, a fẹ́ gbalẹ̀ wa padà. Àwọn tí ilẹ̀ wa dẹ̀ wà lọ́wọ́ wọ́n ń pa wá bí ẹni pẹ́rán. So kákáwó léra ká máa wò wọ́n torí pé a fẹ́ gba orílẹ̀-èdè wa. We must not strengthen our security. Ẹ̀wọ̀n tó ló ṣẹlẹ̀ lé Ọ̀ṣun nínú Àmọ̀tẹ́kùn. Wọ́n ní wọ́n bá Fúlàní nínú Àmọ̀tẹ́kùn. Àwọn dáńdáwì Ìrúwà Ògìrìwà wọ́n bá Fúlàní nínú Àmọ̀tẹ́kùn. It is not a crime, a shame for the Yorubas pé lára àwọn tó ń pa wá àti wá bá àwọn ọmọ wọn nínú ètò ààbò wa.
ẹni tó lè gbowó bá gbowó lọ́wọ́ ẹ̀ tí ò bá jáde síta ògùn ló bá pa onítọ̀hún. ẹ fi Sunday Igboho lọ́rùn ńlẹ̀ à ń dù wọ́n lọ ò ṣe é wí lẹ́jọ́ ni ìjàkà èyí à ń dù wọ́n lọ ò ṣe é wí lẹ́jọ́ àbí à ń dù wọ́n lọ ò ṣe é wí lẹ́jọ́ ó ti jù yín lọ ó jù yín lọ. à ń sọ fún yín láti jọ the evidence, bring the evidence out rí evidence mú jáde síta. bàbá Akintoye Igboho bring the evidence out àárí Igboho dẹ̀ jáde síta ó dẹ̀ ń káàkiri gbogbo state ó dẹ̀ ń káàkiri. Lánàá àwa là ń wojú rere àwọn ọba yẹn kiri pé àwa iná là ń sọ̀rọ̀ fáwọn ọba yẹn pé ṣé bó ṣe ń pa wá ìṣó túmọ̀ ó dùn mọ́ yín inú ni ẹ dákẹ́ torí pé ẹ ń gbowó lọ́wọ́ ọwọ́ gómìnà torí pé ẹ ń gbowó lọ́wọ́ kínní ǹgbà táwọn ọba yẹn gan wá rí pódòkó wọn àwọn gan ló tún wá ń pè wá pé ẹ wá àwọn Fúlàní ti wà ń bíbá I have a message here ẹ máa fi mọ̀ pé we need our security pé àwọn tó ń pariwo àwọn òmò kan tí Sunday Igboho ń ṣe kìnìún kan ti lọ gbowó ní tó bá fẹ́ ṣe Yorùbá nìṣẹ́ kó ṣe Yorùbá tó bá dẹ̀jẹ̀ pé security ló fẹ́ ṣe kó ṣe security wọn àwọn wèrè ṣé ohun tí Sunday Igboho ń sọ ṣé sọ fún mi pé kán gbé pipeline security fóun ni kò sí tó kọ Sunday Igboho pẹ̀lú pipeline ẹ̀mí àwọn ọmọ Yorùbá ló jẹ́ lógún ìgbáyé gbádùn ọmọ Yorùbá ló jẹ́ lógún pé kí èèyàn má bàa wọlé Yorùbá ní pé tẹ́bí bá ti kúrò nínú ìṣẹ́ àbùṣebùṣe but these people they want to create ebi sínú ayé wa nígbà tó ń bá lé àwọn àgbẹ̀ lóko tí wọn ò jẹ́ kí àwọn àgbẹ̀ olórí ọ̀fẹ́ àti wọ inú oko tí wọn ò jẹ́ kí àwọn ènìyàn rìn bí ènìyàn mọ́ from Ilé-Ifẹ̀ to Ilé-Ìṣà ẹni bá kọ́mọ̀ sí express yẹn tó bá ti di nǹkan bíi 7 ẹ ti rí àwọn mọ́tò tó máa páàkì síbi iwájú yunifásitì yẹn kí ló ṣe wọ́n ń bẹ̀rù àwọn Fúlàní tó ń wakùsà lẹ́gbẹ̀ẹ́ méjèèjì ni torí pé wọ́n á wakùsà lọ́wọ́ ọ̀sán tó bá dáwọ́ alẹ́ wọ́n á di amúrọ̀bà bẹ́ẹ̀ ló ṣe máa rìn dé Àkúrẹ́ àwọn tẹ́ bá rí mọ́tò tó bá yarí mọ́ wọn lọ́gànjọ́ òru abẹ́ mọ́tò yẹn ga ni ó dẹ̀ rẹ́ di pé tó bá máa ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ní ilẹ̀ ìwà tó yẹ kó tẹ́ bá lọ lọ́gànjọ́ òru ńgbà míì tí táyà bá ní fault ìrọ̀rùn lẹ́ máa mo rántí àwọn dírẹ́bà ẹjọ́ wọn àná wọ́n máa ní torchlight kan báyìí tó jẹ́ pé tó bá tàn ẹ̀rọ pé iná ìjọba ló dé ni òun náà máa dára mú lẹ̀lẹ́gbẹ̀ẹ́ igbó tá a tọ̀ síwájú lẹ́wọ̀n wọ́n á tọ̀ síwájú nígbà tí mọ́tò tó ń bọ̀ máa mọ̀ pé mọ́tò kan ti yọnu mẹ́ẹ̀ tá a dẹ̀ máa dára máa fi sùúrù àti fọkànbalẹ̀ máa ṣe tó ń ṣe mọ́tò tó bá ń bọ̀ lọ tó bá rí pé jẹ́ kí n bẹ̀rẹ̀ sábù tó bá jẹ́ pé nọ́mbà Ondo state ni ó dì ní gbogbo ó dì tó bá kọjá lọ ló máa dúró pé àwẹ̀ kí ló ṣẹlẹ̀ táyà yìí ni wọ́n dẹ̀ dúró wọn bá ṣe ń bẹ̀ wọ́n á jọ máa lọ nísìnyí bọ́ọ̀rọ̀ ìyá ẹ̀gẹ́ bí mọ́tò ọmọ ìyá ẹ̀ bá takú sójú ọ̀nà tó o bá ti lókùn tó lè fi wọ́ kúrò bẹ́ẹ̀ wà á tètè ní pé yáyá fi mọ́tò rẹ̀ yáyáyáyáyá tẹ́márì ìgbà mọ́tò jẹ́ àárówó túnṣe ẹ wá láà nílò security tá a bá wá gba orílẹ̀-èdè wa tán àwọn wo ni wọ́n máa gbénú ẹ̀ nígbà tí Fúlàní bá ti gbé gbogbo wa tán mo sọ bọ̀tí nígbà tí ò yí àwọn kan bóyá òtútù London ní fẹ́ sí wọn lórí ni kò yé mi bóyá òtútù London ẹ wá wo igi yìí o ṣé mo pé igi ìdí ẹ̀ ní ìdí bí mo ti ṣe lélẹ́yìí ẹ̀ka kan lélẹ́yìí ẹ̀ka yẹn náà tún mú ẹ̀ka míì jáde eléyìí náà tún mú ẹ̀ka míì jáde ó wá yọ ewé ká ní pé Yorùbá rèé Yorùbá ní ìdí igi Yorùbá rèé ẹ̀ka yìí ní ààbò eléyìí ní agriculture eléyìí ní health ẹ máa pè ẹ̀yin tẹ́ ẹ gbé yìnbó dáadáa tá máa gbogbo ẹ̀ ló lẹ́ka tá a máa ṣe pátápátápátá ṣùgbọ́n the number one tó ṣe pàtàkì fún wa ní ààbò wa tí ìran Yorùbá ò bá ní ààbò tí ò sí ní ilẹ̀ Yorùbá ní ò jẹ́ kí Yorùbá orí àrà wọn dá àrà ń bẹ nínú Yorùbá nígbà tí ẹ bá fẹ́ ní ẹ fẹ́ dá àrà tẹ́ dédé ń gbọ́ pé K47 ń fọ òyìnbó lẹ́gbẹ̀ẹ́ yín ìgbẹ́. We need our security and we don't need àbùlà. Sunday Igboho nígbà tó máa jáde ní 2019 kí ló jáde torí pé wọ́n pa Dr. Borode wọ́n pa ọkọ̀ olóyún wọ́n pa alájà ilé epo wọ́n pa bọ́dà wọ owó labí wọ́n dà àkàìmẹ́yẹ àwọn tó ti gbé wọgbó pé we must put end to this.
lọ́mọ Adéyẹmọ fi jáde ńgbà yẹn lọ́hùn pé èlé tó wá jẹ́ pé ẹ máa pa wá nípakúpa ní kóníkàlùkù ṣe kíni kó máa jórúkọ bàbá ẹ̀. ẹ̀yin tẹ́ ẹ ń sọ̀rọ̀ lẹ́ni pé Sunday Igboho gbowó èló lẹ tẹ ẹ̀ ná sínú ìrìn àjò yìí. ẹ̀yin tẹ́ ẹ sọ pé Sunday Igboho gbowó èló lẹ ná sínú ìrìn àjò yìí. ẹ̀yin kàríkà ṣọ amọ̀yìn dáadáa wọ́n lé bí ń payín ní London tẹ́ ẹ wà náà yẹn náà ni. ẹ wá gbọ́ ọ̀rọ̀ kan kẹ́ ẹ lè mọ̀ ẹ̀yin tẹ́ ẹ sọ pé we don't need security kẹ́ ẹ lè mọ̀ pé true ohun tó yẹ ká kọ́kọ́ gbájúmọ́ ká pariwo sí ọba ká pariwo sí ìjòyè pé ààbò wa ó ṣe pàtàkì. ẹ káàárọ̀ gbogbo lé. sọ̀rọ̀ dáadáa nfẹ́ wàhálà o wọ́n jẹ́ káwọn ọ̀tá máa sọ pé ẹ kìíní o kó sọ̀rọ̀ kó yàn yanrangi. Olé ẹ má bínú bí mo ṣe wá sí online láàárọ̀ yìí and this thing that I send please people should not delete it ẹ jọ̀ọ́ ẹ má delete it. Fake news làwọn èèyàn ń gbé online àwọn tí wọ́n ti san ransom fún ni wọ́n ń parọ́ pé àwọn sójà rescue àwọn sójà ò rescue anybody they are carrying fake news everywhere. ọmọ yìí ló kidnap àwọn àti ọkọ ẹ̀ wọ́n kidnap àwọn àtọkọ ẹ̀ àtọmọ ẹ bá rí àwọn pósítà ta post wọ́n sọ fún wọn sọ pé ọkọ àti ọmọ àtìyàwó máa gba 10 million fáwọn mẹ́tẹ̀ẹ̀ta along the line ìgbà táwọn pípọ̀ yẹn ò rí 10 million wọ́n ní kó mú 7 million wá wọ́n drop 7 million fún wọn ìgbà tó drop 7 million tán wọ́n sọ fún wọn pé ó release ìyàwó àti ọmọ àwọn bandits dẹ̀ tún sọ fún ìyàwó àtọ̀ ìyàwó pé tó bá dé junction báyìí ó máa ráwọn sójà ó dé junction yìí ó ráwọn sójà àwọn sójà take capture wọ́n parọ́ pé àwọn làwọn rescue nínú gbọ́ ọkọ̀ ẹ̀ sì wà nínú gbọ́ tó tún request fún 5 million and news has carried in that the soldier rescue her for what? Please let's go on social media and attack them. ẹ jẹ́ ká lọ sí social media ká attack wọn ká jẹ́ ká mọ̀ pé irọ́ ló ń pa this is fake news lélẹ́yìí this is total rubbish. àwọn people yìí mọ̀ bí tó wà wọ́n ṣiṣẹ́ papọ̀ ni this is why I say we don't need military we need our people to work I need our people wa láti ṣiṣẹ́ fake news lélẹ́yìí na 7 million have been made for this person for 3 of them both husband wife and children and child 7 million ti wà made fún wọn. wọ́n dẹ̀ tún fi ìyàwó àtọmọ kalẹ̀ wọ́n tún fi ọkọ síbẹ̀ pé kí wọ́n 5 million wá wọ́n dẹ̀ sọ fún ìyàwó pé tó bá dé junction báyìí ó máa bá wọn sójà the same thing ó dẹ̀ rí wọn orí wọn bíbá ìtọ́jú kò sí ṣẹ́nu pé ní bíbá yìí ìtọ́jú kò sí ni why they carry fake news they should let people work they should allow them to work they should go inside the bush this is rubbish lélẹ́yìn náà wọ́n fi attack wọn on social media let's go on social media and attack them rubbish ni gbogbo eléyìí after ransom made paid ransom tó request fún wọn ti pay there now. What is all this fake news? Káwọn bí pé àwọn òṣìṣẹ́ iṣẹ́ wo ni wọ́n náà ṣe they start down somewhere stay somewhere they don't go inside the bush and they are lying up and down. Kọ́mọ̀ pé ìlú táwọn wá ìlú tí wọ́n lè parọ́ ni kò kí ṣe ìlú mi náà ti lọ gbé àwọn pípọ̀ yìí ìlú òkèdè náà ti gbé wọn náà on the 28th of September náà gbé àwọn pípọ̀ yìí lókè ọdẹ náà ìyàwó ọkọ àtọmọ wọ́n release ìyàwó àtọmọ wọ́n wá ń parọ́ wèrè káàkiri. ṣé ẹ ti gbọ́ those people that say security ti Sunday Igboho ń wá kiri nítorí pé ó fẹ́ jọyìn òṣèlú ni wọ́n gbé èèyàn ní òkè ọdẹ ọmọbìnrin yẹn ti dárúkọ déètì o wọ́n wá ní ká lọ mú 10 million wá àwọn yẹn bẹ̀bẹ̀ fún 7 million nígbà tó kó 7 million lọ́dọ̀ wọn tán wọ́n rìlíìsì ìyàwó àtọmọ wọ́n mú bàbá jókòó pé ìwọ sì jókòó ń tiẹ̀ ẹ̀yin ẹ máa lọ báyìí tẹ́ bá ti dé báyìí tẹ́ bá ti ń lọ tẹ́ bá yà báyìí ẹ rí dókítà kan bẹ́ẹ̀ ẹ bá wọn àmì ń bẹ̀ wọ́n dẹ̀ débẹ̀ wọ́n bá wọn àmì lẹ́nu ọjọ́ mẹ́ta la gbọ́ wípé lára àwọn báńdíìtì yẹn ń ṣe ìyàwó fọ́mọ nínú igbó kọmíṣánná kan lọ dìbẹ̀ wọ́n dẹ̀ ní Yorùbá ò nílò security dey play ẹ jẹ́ kí àwọn nọ̀nọ́tìtì ṣé òyìnbó yẹ correct tó wà ń lo òyìnbó kó bá wa tá wà ń lé kán sọ àwọn olóore wa di ọ̀tá wa ẹ mọ̀ pé AK-47 kì í bá nìyàn rẹ́rìn ẹ̀rín tí ń rí ẹ̀rín ìpọ́njú ni ẹ̀rín ìbànújẹ́ ẹ̀rín ikú àwọn tó dẹ̀ ń gbé dání wọ́n they hate Yorùbá with 2 million%. Tó bá lórí ọ̀fà àti pa ìran Yorùbá lóhun in a second wọ́n dey ready. Wọ́n dé bẹ̀ wọ́n dé junction yẹn wọ́n bá àwọn àmì wá ṣe pé àwọn ti gbà wọ́n lẹ̀ ní ìwà àwọn yẹn ti sanwó ọkọ̀ sì wà nù gbòdì sí i
and some foolish people in Yoruba land say that we don't need security. Náírà o ilé tí Sunday Igboho ṣe yẹ ó ti join APC ni ó ti join PDP ni ó ti join DDD ni ó ti join CCC ni òfò ní gbogbo yín máa ṣe pẹ̀lú fake news. Àlẹ́ ni tí Sunday Igboho bá gbowó lọ́wọ́ ẹ̀ olóṣèlú tó bá ní pé 2 million ló fún Sunday Igboho 3 million ló fún Sunday Igboho tí ò bá jáde síta ọ̀run máa yẹ̀yẹ́ ọ̀run máa yẹ̀yẹ́ gbogbo fake news tẹ́lẹ̀ ẹ gbọ́ information tẹ́lẹ̀ ẹ gbọ́ ẹgbẹ́ síta ẹ ti ní pé kì í ṣe torí Yorùbá náà fẹ́ lọ àtàkì ilé Sunday Igboho evidence ẹ̀ wà lọ́wọ́ yín ẹgbẹ́ ta ọjà tí Sunday Igboho rà lọ́wọ́ Nàìjíríà tí ò sanwó tó fi torí ẹ̀ náà fi lọ kó ológun lọ́bẹ̀ tó kó aṣọ́jà lọ́bẹ̀ ní on the July 4th ẹ kó ta at least tẹ́nìyàn bá fún mi lówó báyìí tó bá transfer owó sí mi tẹ́yìn bá tẹ̀ ní pé mo delete ẹ̀ kò lè delete ẹ̀ lọ́dọ̀ yín ẹ tẹ́kẹ́ kó ta ẹ̀rí ni pé mo Sunday Igboho ló gbà á somebody that no have access to their account ẹ gbé ta torí pé ẹ fẹ́ sọmọ Adéyẹmọ lẹ́nu tí Ọlọ́run ọba mi ò lè ẹni tí Ọlọ́run ọba mi ń bùkún tẹ́nìyàn kan ló ń bá ajá ẹ mọ̀ pé ìyá ló ń tọ̀ máa jẹ́kù. Those people that say that we don't need security ara tán fi àwọn èèyàn wá dá lókè ọdẹ táwọn kan dẹ̀ sọ pé òkè èèyàn sọ wípé bí àwọn ọmọ Yorùbá ṣe ń kígbe ní òkè ọdẹ ní gbogbo Ìbàràpá ní gbogbo Ìgbómìnà pé ó ṣeun lára bákan ẹni kó má sọ̀rọ̀ mọ́ kó dákẹ́ kó máa wòran àbí bẹ́ẹ̀ kọ́ ìkànnì yín ó fi hàn lóòótọ́ lódodo pé ẹ̀ ń ṣojúlówó ọmọ Yorùbá àwọn màmá wa kan àwọn bàbá wa kan fẹ́ wálé ẹ̀rù security náà ló ń bà wọ́n tá a bá ní security dáadáa we will be able to kálá fẹ́ jáde afẹ́ fi gbogbo ọjọ́ rìn kí ilẹ̀ mọ́ àálẹ́ rìn pé kò ní í séwu ẹlòmíì tá a bá ti jáde lọ bẹ́ẹ̀ most especially ìyàwó mi tá a bá ti ní pé ìjọ tá a lọ sí Ìsẹ́yìn last tí mo ti sọ fún pé lọ́tùnla ń travel lọ sí Ìsẹ́yìn o mo fẹ́ lọ mọ́tò tá a bá gbé la fẹ́ lọ túnṣe ọjọ́ kejì ló ti máa wọnú àwẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyàwó akọgun torí pé àwọn kidnap máa wá sọ pé táwa tẹ̀ tí ń bọ̀ wá ti pọ̀ pé àwọn ọmọ Ìgbòho ló ń bọ̀ àwọn gan máa sá fún ara wọn ni àwa làmọ́ yìí ń ta ní ti Fúlàní nù o pé Sunday Igboho orúkọ yẹn ga lásán ó ní wéètì lójú wọn pé irú ọmọ ẹ̀hànnà wo over 360 náà kó wọgbó lọ tí ó ràn ní àwọn náà wo fídíò ọ̀dọ̀ Sẹ́ríkì Gàngán kì í mọ̀ ṣe ṣàkàbùlà náà yàn sí Sunday Igboho AK-47 ìmọ̀ni tó dẹ̀ ń gbà lọ́wọ́ wọn tó dẹ̀ ń sọ pé wọ́n á yìnbọn táyà ní ó sọ lọ́dọ̀ bàbá wa ọlọ́wọ́ àwọn kan máa jòkó sínú pálọ̀ yàrá wọn wọ́n máa fẹ́nu jagun wọ́n máa fẹ́nu ṣe Yorùbá nation wọ́n máa fẹ́nu gba orílẹ̀-èdè they will start to carry propaganda rumours ẹ̀ẹ́dẹ̀ bẹ̀rù àtúbọ̀tán ẹ̀túbọ̀ kan sí kẹ́ ẹ̀ mọ̀ wípé àwọn tó sọ wípé we don't need security pé I need the security yẹ ibẹ̀ náà máa ká wa mọ́. yóò wọlé dànù ni àgbákò wọn náà wo. èmi nínú ẹ má bínú. àgbákò wọn náà gbogbo àṣìlógún mọ́nìyàn àwọ̀ àǹgbòrò táwa sùn báyìí lọ́la báyìí ní ọkàlùkù ti fokún lẹ́. ó ti yíwọ́ kọ̀ mẹ́rin. ẹbí wọn ní wọn ti kó sọ́jà wá bẹ́ẹ̀ níbo ọ̀dọ́dọ̀ ti wá yìí lọ́jọ́ ọ̀dọ́dọ̀ ti wá àgbákò ó ti yíwọ́ nǹkan ti bàjẹ́. àwa là yọ àgbákò. iṣu lọ́lọ́ yìí sóyà lọ́lọ́ ọ̀ka bàbá lọ́lọ́ ẹ̀ tó gbé lọ gbá gbogbo ayé yẹn ọkọ̀ tó wá dọ̀fin lónìí tó wá lójú àwọn obìnrin wa lásán tó wá dọ̀fin ó lé lógún. láìláì lẹ́lẹ́. òkú asán gan ni lọ́la làwọn náà ṣe wá lọ ni ó ti yíwọ́ kò sẹ́ni tó lè dúró lókun mọ́ báyìí. inú ọdẹ ní ẹni tó wá pa nísì. aláwọ̀ mẹ́ta wọn tó pa nù wa lánàá. láìláì. ẹlẹ́ àná ọ̀jọ̀dọ̀ wa ni so ibi táwọn èèyàn bá ti ń lọ tí wọ́n ń lọ ọjà náà ṣe lè dènà dé wọn lójú ọ̀nà. Subhanallah. táyé ọmọ ìbọn bá ń dún kàkàkàkà.
ẹ̀gbọ́n àtàwọn èdè mí nìyàn kí pé wọ́n wọ̀ lù àwùjọ rẹ̀ wọ́n ti dé náà nìyẹn báyìí. àwọn náà ti yarí pátápátá wọ́n yarí agbára ẹ̀ka kò ká wọn mọ́. àwọn tí wọ́n kó wọ́n gbọ́ta kọ́rùn. láyé lẹ́la. ó gbé ọta ike kọ́rùn ní tí ó ti kó. gbogbo ìlúṣẹ wa wá ní ìlú tẹ wá ní fọlọ́ gbogbo àwọn ẹ̀tí rẹ̀ tó lè ju yẹn mẹ́wàá lọ mọ́ báyìí. sallallahu alaihi wasallam. bí ìlú ti ṣe pọ̀ tó kálukú ti túká yẹn mọ́ pẹ̀lú ọ̀gá búra. subhanallah. kálukú ti túká pátápátá. kọ́lá bá ti wáyé gan kálukú ń gàdàrà pẹ̀lú bàbá yẹn kò sí pé ẹnì kó rọrùn sùn nílùú ta fún wa báyìí torí kò sẹ́ni kankan lu mọ́ kálukú ti fi sílẹ̀. mo fi àlùfáà ní ìfúra kálukú. kí ni gọ́ọ̀mẹ̀ntì wa ń wò báyìí nítorí Ọlọ́run. kò yé wa o. ó ti bàjẹ́ pátápátá. àwọn fèrè kì í pé lẹ́nu bí oṣù méjì kókó bí ẹnu bí oṣù méjì kó kálukú ká ní kọ́ra fàájì lọ kàbàbà gbogbo ìkíní kan àní ká fàájì sùnmù àti ká ní sóyà díẹ̀ pa kò sí sagbara mọ́ báyìí. Ọlọ́run ní ṣe nǹkan wa lófò kò ní ṣẹ̀mí wa lófò. òyìnbó èèyàn akékèké ayányányányá fáwọn ìlú pé nǹkan yóò yíwọ́ irọ́ àti kálukú ti fìlú lẹ̀ báyìí. láyé. ẹni tó ti gbẹ ẹni tó gbé èkó lọ sí ẹni tó gbà bàdàn lọ ti gbá ọgbó bí wọ́n ti lọ nísìnyí. ìlú mọ́ni ẹni àwọn ewúrẹ́ nìkan náà ló kú ní. sallallahu alaihi wasallam. bí ìlú nìṣẹ́ kún tó ewúrẹ́ nìkan. sallallahu alaihi wasallam. ọ̀gá nǹkan ti bàjẹ́ ma ọlọ́ngbọ́. nǹkan ti bàjẹ́ pátápátá. ẹ̀wà wo àfẹ́ríjì jẹ́ àti fẹ́ríjì bọ́. wàláì tó kù kínkín ní. wọ́n sì ba ògbè yẹn. àtọ̀sán àtàlẹ́ mọ̀ gbọ́ èkìtì ọmọ tó ni. sallallahu alaihi wasallam. kí n bèrè pípa ní ibo àjọ fi ń pa lọ ní òní pa kí n ọmọ ìlú ẹ ti dẹ̀ mẹ́ta tí wọ́n ti ya wá nù lóṣù tí wọ́n ti pa yẹn gbogbo akalọ̀ nínú ìlú tẹ̀ wá tó kún ní lọ́kàn ẹ̀rìn. àlẹ́kà ní ọ̀sẹ̀ nìkan mọ́. ọlọ́ọ̀bà ní gbọ́. kí ni wọ́n á fẹ́ gbà báyìí. àrójútù ìjọba o. àrójútù wọn kankan ìjọba kankan àrójútù ìjọba o. wọ́n sì wọ́n ń tébò sí káà ti kó sọ́jà wá ti ṣe kinní wọn. ẹ̀rọ ni kò sí nǹkan kọ́dẹ̀ fẹ́rẹ̀ lè bọ́ ọlọ́pàá náà lù. la ilaha illallah. mo fọlọ́ bá búra kọ̀ sọ́lọ́pàá náà. ó ń kálukú ti yẹra. ìfìdí fẹ̀ ti mẹ́mẹ́ ọlọ́pàá lọ mẹ́ẹ̀ lè bá ẹyẹ. wọ́n ti yẹra ikú. wọ́n ti lọ. ọ̀gá fa ọlọ́run gbọ́. ẹnu tó kù tẹ́ ló Ọlọ́run ó dáàbò rẹ̀ bò wá kò ní ṣe dúkìá wa lófò. ẹ dà kó gbogbo àwọn obìnrin. tẹ́lẹ̀ yìí ẹ̀rọ pẹ̀lú àbúrò lọ́tọ̀ àmọ́ lẹ́yìn kótó ọlọ́ba ní padà sẹ́ńtì àmọ́ báyìí ó ti yíwọ́. ọlọ́run gbọ́ eléyìí yíwọ́. ta ló fẹ́ dúró ta ló fẹ́ lo oko mọ́lẹ̀ ta ló fẹ́ lọ. àlẹ́ yẹn mẹ́ta wọn pa lánàá yẹn mẹ́ta. la ilaha illallah. ń gbọ́ ta ló wá mọ̀ sí ọkàn. téèyàn àtò dúdú bí àti èèyàn òkùnrin kìnìún kan. tẹ́lẹ̀ mi bá ń bẹ yóò tún kó mi jọ. ó ti yíwọ́ sá ọlọ́run gbọ́. ẹ sá kó àwọn obìnrin kó mẹ́ẹ̀ lọ́la o. wà ní gbogbo àwọn obìnrin ti wálé lónìí ọkọ̀ kó wa sani gbogbo àná làbá ọkọ̀ bí ogún tó wà fò. sallallahu alaihi wasallam. pẹ̀lú mi ẹkún. Ọlọ́run dààmú ọ̀dà ìbí náà tún pè yín láàárọ̀. Ọlọ́run ó jí wa rí o. léyìí ọ̀dà. ẹ jọ̀ọ́ ẹ bá mi béèrè lọ́wọ́ àwọn tó ń sọ wípé ilẹ̀ gómìnà ń ṣe Yorùbá pé ṣé èdè Haúsá náà ń sọ lọ́wọ́ tá à ń gbọ́ yìí. ẹ bá mi béèrè lọ́wọ́ Akínwúgba Gold kádẹ́ béèrè lọ́wọ́ sífù ìmọ̀ọ́mù Ọ̀fà àti ọba Ọ̀fà pé àwọn ọmọ ìyá wọn tán kó wọ̀lú tán pa ọmọ Yorùbá nípakúpa tán dákẹ́ tán wòran ṣéèdè Fúlàní làwọn wọ̀nyí ń sọ lọ́wọ́ ẹ̀gbọ́n tó kùnrin ó ní wọn odidi mọ́tò bíi 20 náà kó wọ̀lú tí ò lè rí wọn kó tán mọ́tò bíi 20 náà kó wọ̀lú. ṣé n tí Sunday Igboho ń sọ n tó ń dìde fún ṣé ó right àbí ó right pé ẹja dáàbò bora wa ohun tó ṣe tó mú Buhari Tinubu tó ní security lásán rọ̀kì kó bá lè ríṣẹ́ ṣe ẹja dáàbò bora wa everybody àtọmọdé wa àtàgbà wa
tí ò gbàgbọ́ lánàá ti wá gbàgbọ́ lẹ́ni pé the solution ni pé kí ìran Yorùbá ó kúrò nínú Nàìjíríà tí ò rújú àtàwọn ìgbómìnà wọn àgbà wọ́gbọ́ tẹ́lẹ̀ nígbà tí mò ń pariwo pé ẹ̀yin ọmọ ìgbómìnà àwọn ọmọ yín tó wà l'Amẹ́ríkà tó wà ní London tó wà ní Canada ní ẹ padà lẹ́yìn ṣífì mọ́ kí wọ́n fi dẹ pàkúté fún yín ní Fúlàní ní ẹ padà lẹ́yìn ẹ̀ àwọn tí ò gbàgbọ́ lánàá tí wọ́n ń gbàgbọ́ lẹ́nìí nǹkan tí pèmí lára pé bàbá Èkìtì mo dẹ̀ ké tó òun rò pé bóyá èmi àti bàbá yẹn jàre kí ló fẹ́ fa ìjà èmi pẹ̀lú ẹ̀ alẹ́ èèyàn fẹ́ ṣe ìran wa níbi